إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ. Ibi tá a dé ibẹ̀ náà ni al-af'alul madiyya. So àti mọ̀ tán ibi tá a fẹ́ mú lónìí òun náà ni al-af'alul mudari'iyya, àwọn ọ̀rọ̀ ìṣe tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí tí a máa padà ṣe ní under fi'lu mithal al-wawi ìpín ẹlẹ́ẹ̀kejì. So ní báyìí a lọ sí ojú pátákó àti lọ kọ iṣẹ́ mìíràn náà. So àwọn iṣẹ́ tá a kọ láti náà ni à ń wé. So a ń láti parẹ́ àbí lè ráyè kọ nǹkan mìíràn. Náà a fẹ́ mú fi'lu mudari ọkùnrin kan tí ó sì ń bíbá ẹ wá. A kọ́kọ́ lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì ń bíbá ẹ wá. Òun náà ni wahaba àti mudé. Iṣẹ́ méjì láti lára fi'lu madi kó tó lè di fi'lu mudari. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ sínú huruful mudara'a tó ń tọ́ka sí ọkùnrin kan tí ó sì ń bíbá ẹ, òun náà ni ya. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí harful mudari' bá ti wọlé tọ̀ fi'lu madi yóò fún fáwùlì fi'li rẹ̀ ní sukun lórí fáwùlì fi'li àbá fatiha àgbàdàn náà fún sukun. Bákan náà ìparí fi'lu mudari ló máa ń gbà àdébí àbá fatiha àgbàdàn náà fún doma. Tá a bá dà á pọ̀ yóò wá di yahabu. So babu fa'ala yaf'alu ló bá wá tó tún sì parí nínú fi'li rẹ̀ ó gba fatiha àdébí àbá fatiha fi ilẹ̀ bẹ́ẹ̀. Wàtúùsáwù fa'uhu fil mudari tó bá dé mudari wọn máa ń pa fáwùlì fi'li rẹ̀ tó túmọ̀ sí pé a pa wáwù yìí rẹ̀ nítorí pé ó ní fáwùlì fi'li. Tá a bá dà á pọ̀ yóò wá di yahabu. So ẹgbẹ́ Allah náà lo fi'lu yìí nígbà tó ń sọ̀rọ̀ nínú suratul Luqman tí ń bá rántí tó lọ rí pé kí ni yahabu liman yasha'u dhukura. So òun ló máa ń fún ẹni tó bá wù ú ló máa ń ta lọ́rẹ ọmọkùnrin. Tó bá sì wo òun ó ta ẹlòmíràn ní ọrẹ ọmọbìnrin, òun ó fún wọn lọ́mọbìnrin àbí ọmọkùnrin. So ní yóò ti ṣẹlòmíì ní àkìmà tó já sí pé kí ni o kò ní gbọ́pá kò ní gbọ́pò. So wá bà nínú jẹ́ láyé lónìí pé àwọn èèyàn lẹ́yìn ìgbà tí Allah ti sọ báyìí pé òun lòun máa ń fún wa lọ́mọ, táwọn bá ti wá rí ọmọ bí tó yẹ kán gba kọ́dàrú kán sì yọ́nú sí, wọ́n wà lọ máa lọ lè yẹ̀mí wò, wọ́n máa lọ lé olóògùn páwọn fẹ́ bímọ lágídí tó sì jẹ́ pé àwọn tí wọ́n lọ báyìí ò lè ṣe ọmọ kankan fún wọn. Bí èsì pé àwọn ẹni yìí gan ò lè ṣe ọmọ fúnra wọn,
so ẹ rí pé ilé ó lòdì sí ẹ̀sìn Islam, ìmọ̀ ṣe kèfèrí sí Allahu tó ṣẹ̀dá gbogbo wa, tó ṣẹ̀dá sánmà àti tó bẹ́ẹ̀ ni. So nítorí ìdí èyí ẹ jẹ́ ká má ṣe bẹ́ẹ̀ mọ́. So Allah subhanahu wa ta'ala ó sọ nígbà tí àwọn tó ń gbé ìjọsìn fún nǹkan míì lẹ́yìn Allah, ó wá ń ròyìn wọn lọ wípé àwọn ẹni yìí ò wọn lè dá eṣinṣin dá, ó ti yé sìn walau ijtama'u lahu, wọn bá kó àwọn ìjọ lórí ẹ̀. Ó ní kódà gan ibi tá ń yọ̀ lẹ́dẹ́ wa in yaslub minhum dhubabu shay'an, tí eṣin bá gbé nǹkan kan wájú wọn báyìí tá ń jẹun lọ́wọ́, eṣin wá gbé ẹsẹ̀ lé báyìí, ó wá gbé oúnjẹ tó ń nídìí báyìí kó wájú wọn, la yastanqidhuhu min, wọn lè rí ìgbà lọ́wọ́ eṣin yẹn. So sáwọn ilé ìlẹ́wà lọ máa bá pé ká sọmọ fún yín, du'ufa at-talib wal-matlub, sáwọn tẹ́ ń pè yìí tẹ́ni kan ṣe nǹkan tí wọ́n lágbára fún yìí, tẹ́ni kan ṣe fún yín, du'ufa at-talib wal-matlub, ẹni tó ń pè wọ́n àtàwọn tó ń pè ọ̀lẹ náà méjèèjì tí wọ́n lè ṣe nǹkan tó ń bira wọn. So nítorí ìdí èyí ẹ jẹ́ ká ṣàkólé kan ẹ̀sìn Allah tí Allah ti torí ẹ̀ dá wa, pàápàá jùlọ náà la fi ń kọ́ alẹ́ èdè Lárúbáwá. So tó ti tá a ti gbọ́ èdè Lárúbáwá inshallah tá bá ti ń ka Qur'an natadabbaru bi ma'aniha, láti kí ni o, tá bá ti ń ka Qur'an natadabbaru bi ma'anihi, a lè máa ronú pẹ̀lú àwọn ìtumọ̀ rẹ̀. So ti yé sìn, so àwọn nǹkan tó wà ń bẹ nìyẹn, so ní kúkúrú. So inshallah ẹ jẹ́ ká ṣàkólé kan rẹ̀. So yahabu ọkùnrin kan tí ó sì ń rà yìí ó ti tọrẹ àbò fún ìyàn ní nǹkan. So èèyàn méjì ó máa jẹ́ yahaban, gẹ́gẹ́ bá a ṣe ń wọ̀n bọ̀, òun ò lè iṣẹ́ méjì láṣẹ. Ṣe alákọ̀ọ́kọ́ wa lọ mú fẹ́ ìlú mọ̀dọ́rí ọkùnrin kan wá. So gbà àbá dà á pọ̀ yóò wá di yahabani, àwọn méjèèjì tọrẹ. So àwọn ọkùnrin tó pọ̀ máa jẹ́ yahabun. Méjì àkọ́bẹ̀ yẹn ẹ̀yìn wọ́kẹ̀. So ẹ̀rọ kọ̀ọ̀kan báyìí yahabu, so nìyí plus wọ́ọ̀nù. So ẹ mọ̀ bí a ti ń mú gbogbo àwọn irinṣẹ́ ìwá nínú al-adawatu allati tazidu fil af'ali al-mudari'iyya láti mú wọn wá o. Àwọn tó ti ń bá wa bọ̀ tipẹ́ yóò ti yé wọn inshallah. Tá bá dà pọ̀ yóò wá di yahabun. So obìnrin kan tí ó tọrẹ olóòmọ àwọ̀kẹ̀ báyìí wahaba. So ta ṣẹlẹ̀ kejì bákan náà ipa ìfìlú mudari dómọ ni mo ń gbà. Tá bá dà pọ̀ yóò wá di tau habu. So wa tudhafu fa'u fil mudari. Tá bá dà pọ̀ tahabu, ó tọrẹ. Obìnrin kan tí ó sì ní báyìí ó tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà tọrẹ. So obìnrin méjì ó máa jẹ́ tahabani, but àwọn kan mú wá báyìí tahabu plus alif nun. So is equals to tahabani. Àwọn obìnrin tó pọ̀ so tí wọ́n ń tọrẹ lọ́wọ́ àbí wọ́n padà tọrẹ, òun ó máa jẹ́ yahabna. So working sí ẹ lọ báyìí kọ́ lọ mú tahabu wá. Ìṣẹ̀lẹ̀ kejì a lọ sínú al-adatu allati tazidu fil af'ali al-mudari'iyya. So tó ń tọ́ka sí àwọn obìnrin tó pọ̀ náà nínú. Tá bá dà pọ̀ tahabna, àwọn àṣọta ìdíyà nítorí pé yá lọ tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀. So yahabna àwọn obìnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí
wọ́n ti tọrẹ. So yahabna. So lẹ́yìn ẹ̀, so mo sọ pé yàtọ̀ tó wà láàrin àwọn tí ó sì ń bí báyìí òun náà ni yá, àwọn tá a dojú kọ máa jẹ́ ta. So ọkùnrin kan tá a dojú kọ ń sìn lápèjúwe yóò máa jẹ́ tahabu. So working sí ẹ lọ báyìí. Bá dáa pọ̀. Habu. So àtúnzáwò fa uhu fil mudari. So tí wọ́n sì pé àgbà fáwọlì filẹ̀ dànù. Mudari tàbá dáa pọ̀ yóò wá di tahabu. So ọkùnrin méjì. So tahabu ọ̀gangan tí a dojúkọ yìí ó ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà tọrẹ. So àwọn ọkùnrin méjì tá a dojúkọ máa jẹ́ tahabani. Ó kì í ṣe ẹ lọ báyìí. Tahabani. So àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà tọrẹ. So àwọn ọkùnrin tó pọ̀ tó ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n máa padà tọrẹ yóò máa jẹ́ tahabun. Àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí tá a dojúkọ yìí wọ́n ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà tọrẹ àbí wọ́n ń fún lẹ́bùn lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà fún lẹ́bùn. So náà wọ́n máa ń pè ní hibatu, ẹ̀bùn àbí ọrẹ nínú èdè Yorùbá. Tọ́. So obìnrin kan máa jẹ́ tahabi. So working sí ẹ lọ báyìí. Lẹ́ẹ̀kan lọ mú fíìlì mudari ọkùnrin kan wá tahabu plus yaunun. So ẹ̀wọ̀n máa ń kẹsọ̀ tàbá dáa pọ̀. Tahabina. So àwọn ọkùnrin méjì máa jẹ́ tahabani. So obìnrin kan tá a dojúkọ yìí ó ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí ó máa padà tọrẹ. So tahabani. Àwọn obìnrin méjì tí wọ́n sì ń bí báyìí wọ́n ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà tọrẹ. So lẹ́yìn eléyìí ọkùnrin, àwọn obìnrin tí wọ́n pọ̀ tí a dojúkọ. So ó náà máa jẹ́ tahabna. Working sí ẹ lọ báyìí. Ẹ kọ́kọ́ mú fíìlì mudari ọkùnrin kan tá a dojúkọ wá tahabu. Lọ sí núnù tó ń tọ́ka táwọn obìnrin tó pọ̀. Tàbá dáa pọ̀. Tahabna. Obìnrin kan. Àwọn obìnrin tó pọ̀ tí a dojúkọ yìí ẹ̀ ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí ẹ̀ máa padà tọrẹ. So èmi tí mò ń sọ̀rọ̀ so yóò máa jẹ́ ahabu tí working sí ẹ lọ báyìí pé abẹ́ mú fíìlì mudari èmi tí mò ń sọ̀rọ̀ wá. So tàbá dáa pọ̀ yóò wá jẹ́ ahabu. Tọ́ òní yìí báyìí. So àtúnzáwò fa uhu fil mudari. Àgbà fáwọlì filẹ̀ dànù ní mudari. So tàbá wá dáa pọ̀ yóò wá jẹ́ ahabu. Mo ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà tọrẹ. Ó ti ń sìn. So aláàánú lò ní Quran. So ahabu laka gulaman. So màá tẹ́ lọ́rẹ ọmọkùnrin kan o. Ìgbà tó ń bá ìkànnì àwọn ṣé Ànábì Zakariya kọ́ ni. So nínú suratu Al-Imran àti suratu Maryam. So dá lọ wò gbẹ́ náà ló bẹnu Quran ká lọ wò ahabu. So mo ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí máa padà tọrẹ. So lẹ́yìn rẹ̀ náà a tún mú wá ìgbà wa tá a pọ̀ tá ń tọrẹ lọ́wọ́lọ́wọ́
so working sí tiẹ̀ náà lọ báyìí. Wahaba àkọ́kọ́ mú wá, iṣẹ́ méjì la ṣe lára ẹ̀. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ nùnù, iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì yóò fa olè fi lẹ̀ sunkún. Bákan náà ìparí fíìlù mudọ́rì tọ́ tó tàbá dáa pọ̀. So gbogbo àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti ṣàlàyé síwájú o, ṣùgbọ́n nítorí àwọn tó ti ń bá wa bọ̀ kó má lọ dàbí pé a ti ń fà á gùn jù, so ìyẹn ló jẹ́ ká máa ṣe ní kúkúrú bẹ́yẹn. So yóò ti yé àwọn tí wọ́n ti ń bá wa bọ̀. So náà àbò à ń tọrẹ lọ́wọ́lọ́wọ́ àbí ẹ má padà tọrẹ. So inshallah ibi báyìí ni a dé dúró ní òní. Tó bá di ilé ẹ̀kọ́ tó ń bọ̀ a tún ṣe af'alul amri ní under fíìlù yìí inshallah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.